Ẹ kú dédé wòye o. Ẹ̀sìnkú ìjọ méjì mẹ́ta kan. Mo fẹ́ kí gbogbo wa, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wa. Ẹ ṣé, ẹ kú àdúrótì. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Ojú tẹ́ dẹ̀ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Gbogbo ibi tí oníkálukú yín tẹ́ ti ń mówó, tẹ́ fi ń ra dátà, tẹ́ fi ń wò wá, Ẹlẹ́dùmarè ọba á bá mi fi púpọ̀ rọ́pò fún yín. Ẹ ní táwọ́ náà o, ẹ ní tàràkà, ẹ ní tọrọ jẹ o. Agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹlẹ́dùmarè ò ní fi àtijẹ àti mu ẹnikẹ́ni nínú yín, kò ní fi síbi tó ṣòro láṣẹ Èdùmàrè. Ọmọ ìtọ́wọ́ oníkọlà kú, agbára Ọlọ́run ọba mi láṣẹ Èdùmàrè. Ọmọ ò ní kú mẹ́nìkankan nù yín lọ́wọ́. Mo wá ṣe ládùúrà fẹ́yìn náà tẹ́ jẹ́ òbí, ìkankan nù yín ò ní kú ní rèwerèwe láṣẹ Èdùmàrè. Ẹlẹ́dùmarè á pa yín mọ́, á dáàbò bò yín láṣẹ Èdùmàrè. Wọn ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ jẹ o, àtèmi náà o. Gbogbo àdúrà tí mo wá ń ṣe yìí, mo ṣe ládùúrà kó rí fèmí náà gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí gbogbo yín. Gbogbo àdúrà tí mo ṣe fóníkálukú wa kó máa jẹ́ ti tèmi náà. Lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní nítorí pé lẹ́nujọ́ mẹ́ta kò fi bẹ́ẹ̀ sáàyè, pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ibi tí àyè bá ti gbà wá, gbogbo ìgbà tá bá ti ráyè, òun náà la máa gbìyànjú láti ṣètò níwọ̀nba ibi tó bá mọ̀. Ẹ má bínú sí wa. Mo rí pé lè ta kọ́kọ́ ṣe, mo rí pé ẹ wò, inú mi dẹ́dùn, mo dúpẹ́, mo mọ̀ lóore. Ẹ ṣé gan ni, Ọlọ́run á dúró tì ẹ̀yin náà. Lónìí ọ̀rọ̀ mi á lọ lórí nǹkan kan. Kì í dẹ́ ṣe pé bóyá torí pé láti fi ẹnu tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni, ẹ̀yàkẹ́yà, èèyàn kéèyàn, àbí ẹ̀sìn kẹ́sìn kankan, bí kò ṣe láti máa tẹnu mọ́ ohun tí a nílò bí a ó ṣe gbára wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gbogbo ohun tí a ní láti ṣe láti rí pé ilẹ̀ Yorùbá ó dà, ó sì gun òkè àgbà. Gbogbo kùdìẹ̀kudiẹ àwọn ohunkóhun tó bá jẹ́ pẹ́pẹ̀pẹ́ àbí kéékèèké tó ń tọ́ka sí àbí tó lè máa ṣe atọ́nà pé bóyá gbogbo èròǹgbà wa, ohun tá là ń fẹ́, tó lè máa jẹ́ ohun ìdíwọ́ yálà ní ìsìn ni àbí tí ó jẹ́ ohun ìdíwọ́ lọ́jọ́ iwájú. Òun là ń pe àkíyèsí ara wa sí pé ẹ jẹ́ ká mú gbogbo iṣẹ́ ìṣe ní ìsìn. Wọ́n ní àtòkèrè lójú jíjìn tí máa ń fi gbé bọ ẹnu. Ẹ jẹ́ ká káràmásìkì, ká gbárùkù ti gbogbo kìíní láti sìn, ká má dúró di pé à ń dúró dìgbà tí a bá tó ṣe tán pátápátá, àbí à ń dúró dìgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ àbẹ́nìkan ni ó ṣe. Rárá, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ iṣẹ́ gbogbo wa ni, kì í ṣe iṣẹ́ ẹnìkan. Oníkálukú kàn ní róòlù tiẹ̀, oníkálukú ní ààyè tiẹ̀. Bẹ́ẹ̀ ni, níwọ̀nba àgbà tí gbogbo wa bá dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀, dẹ̀n tó oníkálukú sì ti mọ̀ pé oníkálukú ló ní róòlù tiẹ̀, ló ní ààyè tiẹ̀, tó oníkálukú dẹ̀ dúró sí di róòlù ẹ̀ àti ààyè ẹ̀, tí a ò máa bára wa fa ohun tí ò yẹ ká máa bára wa fà, tá a ṣe ẹ̀tanú, tá a dẹ̀ dìtẹ̀ ara wa, gbogbo ẹ̀ ó yanjú, gbogbo ẹ̀ àjàsáyọ̀. Bẹ́ẹ̀ ni, ohun tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tí ò yí tí ò wọ́ bẹ̀ ni, ohun tí ò le ni. Kò sígbà tí mọ̀kú ò ní kú, kò sígbà tí ò ní ṣẹlẹ̀. Ẹ gbàgbé àwọn kan tí ó jáde tí wọ́n ní wòlíì làwọn, àfáà làwọn, tẹ́ńkálukú ṣà ń sọ nǹkan tó wù ú. Ṣé mo sọ fún yín pé lẹ́nujọ́ mẹ́ta yìí wòlíì kan jáde? Ṣùgbọ́n ọ̀wọ́ tó bá ní farabalẹ̀, tó bá lákìyèsí, wàá ti rí pé ẹni yẹn ó wá polówó ara ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, he's advertising himself. Nǹkan tí ó jẹ, kán rí mi, ẹ rí mi, mo wà bí, èmi ni mo sọ báyìí, mo sọ nǹkan báyìí. Ó dẹ̀ ń play on pé ó ṣeé ṣe ohun tóun sọ yẹn káwọn ohun tó jọ mọ́ bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀. Torí nínú ọ̀rọ̀ ẹ̀, mo padà rí pé fọ́nrán yẹn wọ́n ti ṣe kalẹ̀ kó tó di ìgbà tí wọ́n gbé síta. Ìgbà tí wọ́n ṣe, ó lọ já sí ìgbà tí owó náírà ń lọ sókè, tí dọ́là ń wálẹ̀. Ó ń fọ́nu nínú fọ́nrán yẹn tó ń sọ̀rọ̀ tó ní ṣé wọ́n rí ni, ṣe bóun ti sọ. Ó ní náírà máa ní agbára ju dọ́là lọ. Mi ò sọ pé kò ṣeé ṣe o, mi ò sọ pé kò possible, ṣùgbọ́n not under this condition, not under this present economy, not under this present situation tí Nàìjíríà wà. Ara ohun tí àwa ti ń pariwo látijọ́ yìí, tí àwọn èèyàn kan ti rí, tí wọ́n ti ṣe,
tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ tán ti yànnà náà tán ti là wá lọ́yẹ̀ táwa kan ti tètè gbọ́ táwa náà dẹ̀ ṣe kíni tá a ṣe àyẹ̀wò ní ráńpẹ́ níwọ̀nba bíi tí ọgbọ́n orí wa mọ̀ tá a rí pé ohun tó ń sọ yẹn wọ́n ọ̀gangan ọ̀nà ni wọ́n ń sọ òótọ́ wọn parọ́ làwa náà ṣe mú un pé ok ẹ jẹ́ ká jọ fojú wò ó nítorí pé àwọn àgbà ní ohun tá a bá jíjọ wò pé gígún nígún àgẹ́gẹ́ nígún nígbà tá a sì wò báwọn náà ṣe wò bọ́n ṣe sọ táwa náà fọgbọ́n lọ wo ohun tán wò tá a ṣèwádìí ẹ̀ a rí pé wọn parọ́ kò sí orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tó bá ti di pé ẹ̀ ní ohun tí ẹ̀ ń dídí pèsè tẹ́ ẹ̀ lóhun tẹ́ ẹ̀ ń ṣe jáde ohun tẹ́ ẹ̀ ń tà tí ó máa mú kí ọrọ̀ ajé yín kó máa bú yọ́yọ́ sí kó máa bú rẹ́kẹ́ tó yẹ pé gbogbo nǹkan títí yín consume kájẹ ni kárà ni ká lọ kó nǹkan wá ń ta kájẹ ni kò sí pé àwa là ń ṣe léyìí là ń kó síta. Economy tó bá ti jẹ́ pé àwọn ìjọba orílẹ̀-èdè yẹn wọ́n fẹ́ràn láti lọ máa yá owó wá láti ilẹ̀ òkèèrè láti máa sọ pé àwọn fẹ́ fi ṣe nǹkan pàápàá jùlọ tuntun wá jẹ́ pé owó yẹn tán bá ya tán wọn kó sínú ìlú yẹn láti mú ìdàgbàsókè bá ìlú yẹn ohun ọrọ̀ ayé ohun afẹ́ ayé ni àwọn tán ń pera wọn lólórí lọ fi ń rà fúnra wọn àwọn kankan ń kó owó yẹn wọ́n ń kó pamọ́ síbì kan wípé torí ọjọ́ iwájú àbí torí ọjọ́ ọ̀la ńgbà táwọn bá sí ń pò mọ́ ó ti yé yín àbí wọ́n kàn lọ fi ń kọ́lé àbí wọ́n ń kó fáwọn èèyàn kan tó ń kọ́lé ìjọsìn yálà ṣọ́ọ̀ṣì àbí mọ́sálásí àwọn ni wọ́n ń kówó fún pé ẹ lọ máa fi ṣe báyìí kẹ́ mọ́ gbàdúrà fún wa kásìrì wa má tù ẹkọ́nọ́mì yẹn ò lè dá ẹkọ́nọ́mì yẹn ò lè dá tẹ́kọ́nọ́mì yẹn ò bá dẹ̀ ti dá owó ìlú yẹn ò lè dá owó yẹn ò lè dá gbogbo èyí tí àfáà yẹn wá tí wòlíì yẹn ń sọ nítorí pé ó rí pé owó yẹn ń lọlẹ̀ láàrin yẹn ohun tí ò yé ni pé ó lọ́gbọ́n tán dá sí ńgbà yẹn as at today òní ni 16th of May 2024 tí mò ń sọ̀rọ̀ léni lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá lọ wo rí àwọn app táwọn èèyàn ti ń check owó online $1 is 1,500 naira as at today $1 is 1,500 naira nígbà tí wòlíì yẹn tó ń ṣe fọ́nrán yẹn owó wálẹ̀ ó ti di bí ìgbà yẹn gan kò tí ì wálẹ̀ sí ibi tó wà tẹ́lẹ̀ torí gbogbo ara rántí náà ìgbà owó sì ni wọ́n ń change $1 ní sí 400 naira ìgbà wo náà ń change ìgbà wo náà ń change $1 sí 500 naira tó yẹ pé all of a sudden ó kàn fò wí ó lọ 800 900 1000 ó súnmọ́ 2000 tán kó tó di pé ó wá wálẹ̀ ìgbà yẹn tó ń wálẹ̀ yẹn náà ó wálẹ̀ sí 1002 àwọn òyìnbó tó dẹ̀ gbọ́n àwọn amúnisìn tán mo tán ṣe tí wọ́n gbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí tan ní kálukú the most improving currency in the world right now naira inú wọn náà ń dùn wọ́n pariwo pé yes the naira is gaining ground kìíní kan naira ti ń ṣe gbá ń ṣàwò mo dẹ̀ ìgbà yẹn tí mo gbọ́rọ̀ yẹn mo mi rí mo rẹ́rìn pé tán máa ń tàn yín kí ló dé tẹ̀ ń tanra yín ṣé bí ẹ̀yin tẹ́tí ẹ̀ jẹ́ Yorùbá ń bẹ̀ wọ́n ní bàbá mọ́gbà bọ́n bá ń tàn ó mọ́ tanra rẹ̀ bọ́n máa ń tàn yàn ṣó yẹ kí èèyàn tún máa tanra ẹ̀ wọ́n léèyàn méjì ò kí ń pàdánù rọ tẹ́ntàn ń parọ́ fún ò bá mọ̀ pé rọ́ ni wọ́n ń pa fún ẹni tó ń parọ́ fún ò bá mọ̀ pé rọ́ náà ń pa fún ẹni tó ń parọ́ gangan fúnra ẹ̀ mọ̀ pé rọ́ lòun ń pa why ohun tí ẹ mọ̀ pé ohun tó ń sọ fún yín wọ́n fi ń tan àwọn èèyàn ni ṣé rí àwọn nǹkan kan wà tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn Google tẹ́ ń wò yẹn tá ti máa ń search nǹkan oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ àwọn nǹkan tó dáa tó ṣe múlò wọ́n wà ń bẹ̀ wọ́n pọ̀ gan àwọn ló pọ̀ jù bọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tí ò dáa tó jẹ́ irọ́ bẹ́ẹ̀ náà ṣe wà ń bẹ̀ irọ́ yẹn àgbélẹ̀rọ èèyàn kan ni ó ṣe ó wá pùṣẹ̀ ǹjẹ́ mọ̀ pé kódà ẹ lè lọ sanwó kẹ́ polówó nǹkan kí nǹkan yẹn fi rise kó fi jẹ́ pé téèyàn bá search fún àwọn certain keywords tẹ́ bá fi sínú nǹkan tẹ́ fẹ́ polówó yẹn tẹ́ fẹ́ kó wà lókè nǹkan yẹn ló máa wà lókè òun náà máa tètè máa rí tó yẹ pé every time táwọn èèyàn bá ti lọ search fún nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ báyìí títí yẹn
òun ló máa kọ́kọ́ wà lókè. Ẹ rí pé tẹ́ bá search fún nǹkan lórí Google tí Google bá gbé wá ó máa tò wọ́n ni, ìkan wà lókè then àwọn tó kù á tẹ̀lé. That means Google ń sọ fún yín pé eléyìí tó wà lókè yẹn òun ló ṣe jù, but that doesn't mean that one is the best. Ó ṣeé ṣe tó bá jẹ́ pé ẹni tó create kinní yẹn àbẹ́ ẹni tó ní ó fẹ́ jẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà tán bá ti search fún kinní yẹn ó ní kó máa wà lókè, kó jẹ́ òun náà máa kọ́kọ́ rí tán máa kọ́kọ́ yẹ̀ wò. Ó ti yé yín, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni yẹn ti sanwó fún àwọn tó máa ń promote nǹkan lórí internet lórí Google. Ẹ mọ̀ tí wọ́n ń pè ní search engine optimization, SEO. SEO, search engine optimization. Tí wọ́n bá ṣe, tí iléeṣẹ́ tí wọ́n sanwó fún yẹn tán bá wọn ṣe wípé anytime people are searching for this thing, we want this to be the number one on the list. Normally kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ yẹn. It should be based on ratings. It should be based on reviews. Review, rating àti comment tí àwọn èèyàn bá fi síbẹ̀ pé ohun tẹ́ni yín sọ èmi náà ti lò rí àbí mo ti lò wò bọ́n ṣe lórí nínú review. Ó ti yé yín. So iye èèyàn tó bá wá review kíní yẹn, iye positive comment tí wọ́n bá fún òun ló yẹ kó fi decide, kó fi determine pé this is the best, òun ló máa wà lókè. So tí mo sọ yé wa, that is tó bá yẹ pé nǹkan lílò tó bá jẹ́ àwọn nǹkan tá à ń kọ sórí afẹ́fẹ́, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, ohun tó máa ṣẹlẹ̀ ni pé báwọn èèyàn bá ṣe ń lọbẹ̀ tí wọ́n ń comment tí wọ́n sọ pé yes, narrative tẹ́ni give is the truth. Ó sojú mi kòró, mo wà ń bẹ̀, àwọn náà kọ comment síbẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Iye èèyàn tó bá kọ bẹ́ẹ̀, then compare to iye èèyàn tó wá tó ká irọ́ ni story yìí ò kì í ṣe òótọ́, irọ́ lẹ́ni ń pa. And other relevant stories, ṣé ohun tẹ́ni sọ sójọmọ́ nǹkan tí other stories náà ń sọ, àbí tiẹ̀ yàtọ̀ gédéǹgbé, tiẹ̀ ló wá jóòótọ́ tàwọn tó kù yẹn jẹ́ irọ́, àbí títí tiẹ̀ ló jẹ́ irọ́ tàwọn tó kù yẹn lóòótọ́. Ó ní bí wọ́n ṣe máa ṣe kinní yẹn tó jẹ́ pé ó máa discover what is going on. Rating yẹn òun la àbí reviews òun la fi gbé pé eléyìí ló dáa jù. Tó bá fẹ́ wo gbogbo nǹkan tó relate mọ́ story àbí tó bá fẹ́ wo gbogbo nǹkan tó relate mọ́ product, eléyìí làwọn èèyàn recommend jù. Eléyìí ló dàbí pé all things being equal, eléyìí ni ó wà lókè tó máa kọ́kọ́ yẹ̀ wò. Bá àwọn èèyàn wọ́n já ọgbọ́n débi pé wọ́n máa lọ sanwó fáwọn iléeṣẹ́ kan. Irú àwọn iléeṣẹ́ yẹn náà ti wà. Wọ́n ní ẹ mú wá àbáyín polówó nǹkan yín, which means ẹlòmíì lè kọ fake story tí ò dá ohun tí ò dá. Tó bá lọ sanwó fún irú àwọn yẹn tó máa ń promote nǹkan, tó bá promote ẹ̀, story yẹn á wà ńbẹ̀. Kì í ṣe pé kò ní sí ńbẹ̀. Ó ṣeé ṣe òun gan ni ó wà lókè. Òun ló ṣe pàtàkì ńgbà míì tẹ́ bá rí tí wọ́n bá kọ ìtàn míì tó dẹ̀ jẹ́ pé irọ́ ni, tó wá lọ jẹ́ pé nǹkan tẹ́yin mọ̀, tẹ́ ní ẹ̀rí, tẹ́ dẹ̀ mọ̀ àṣírí yẹn, òun ló ṣe dáa kẹ́ máa takò. Ẹ comment síbẹ̀. Story tán kọ tí ò dáa yẹn tán parọ́ yẹn, tán bá fi àyè comment lẹ̀, ẹ má lọ bẹ̀ lọ comment èébú. Ẹ má lọ bẹ̀ lọ ṣépè. Èébú tẹ́ lọ bú, èpè tẹ́ lọ ṣẹ́ yẹn kò níṣẹ́ kankan tó fẹ́ ṣe. It's not going to do anything. Tó bá jẹ́ nǹkan tó yẹ kẹ́niyẹn gba èpè ni, ìgbà tó ṣe kinní yẹn fúnra rẹ̀ ti ṣépè fún rẹ̀. Ẹ̀yin ò ní láti ṣépè fún mọ́. Tẹ́yin bá rí tó dá yín lójú ni mo sọ, tó dá yín lójú pé story tẹ́ ẹni kọ àti gbogbo nǹkan tó ń sọ yìí, irọ́ ló ń pa. Èmi ní evidence tó sọ pé otherwise, evidence tèmi dẹ̀ genuine. Ẹ lè lọ bẹ̀, ẹ lọ sí comment section. Àbí tó bá ní àyè wà fún yín láti review, ẹ lọ síbi review yẹn. Ẹ give comment yín, ẹ give review yín. Tẹ́ bá ní evidence, ẹ wá point sí pé mo ní evidence o. Tí anybody bá fi pé irọ́ ni mò ń pa, that means you are telling them pé I'm ready and I stand to be corrected. I stand to be challenged on what I'm saying or what I'm doing. And I'm ready anytime. Remember, at the end of everything, wàá fi email ẹ síbẹ̀. So that if they need to contact you to verify whatever you are saying, and then to compare it with whatever that person has written or said, whatever evidence or whatever proof, that person tó ní eléyìí tẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ yẹn tó lò,
ìgbà tán bá contact ẹ̀yin because ó ṣeé ṣe kó jẹ́ pé kò sáǹfààní fún yín láti fi evidence yín síbi nǹkan tẹ́ ń kọ. Tó bá jẹ́ evidence yín yẹn tẹ́ ní tó jẹ́ ojúlówó yẹn tó bá yẹ pé already ó ti wà lórí internet tí wọ́n lè rí lórí Google, ẹ lè post link yẹn, ẹ lè attach link yẹn, ẹ lè reference link yẹn pé follow this link or go to this link. Ó ṣeé ṣe kẹ́yìn náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó jẹ́ pé ẹ ti sọ̀rọ̀ lórí nǹkan yẹn. Ẹ wá ní the authentic, the original story back with evidence tó máa proof fún anybody anywhere pé ohun tẹ́ ń sọ yẹn gangan lóòótọ́. You will now reference it with your link. Wípé ẹ click níbí kó mo ti ṣe nǹkan kan lórí ẹ̀, ó máa gbé yín lọ síbẹ̀. That means you are telling them the source of your information and the basis of your argument, that whatever this person is writing or saying here is not right, is not true. I have an evidence. I've done something on it, or somebody has done something on it, and I've verified it, and I know what this person said is the truth. Here's the link. Níbi tẹ́ ti máa rí àwọn ẹ̀rí, àwọn sources mi tó fún mi láǹfààní láti máa tako tẹ́ni ń sọ. You see? Lọ́nà tẹ́ gbà ṣe yẹn, ẹ̀ ń ran gbogbo wa lọ́wọ́. But orí ẹ̀ ò dá, orí ẹ̀ ò pé, pé kíní kan, you are not helping anybody. You are just causing, you are abusing, and you are constituting a nuisance. You are not really helping. Ẹ má bínú tí ọ̀rọ̀ mi bá jáde bí pé, no, I'm not trying to say pé ẹ ṣe nǹkan kan tí ò dá, but we are trying to tell ourselves the right way to go about it. Ṣé wá rí gbogbo bí pátápátá tá bá ti rí tí wọ́n ń kọ nǹkan nípa Yorùbá àbí ilẹ̀ Yorùbá, tá dẹ̀ mọ̀ pé nǹkan yẹn irọ́ ni, ó dẹ̀ dá wa lójú. Pàápàá jùlọ a ní ẹ̀rí, kì í ṣe pé ká lọ bẹ̀ lọ máa jà, orí yín ò pé ọmọ àlè ní yín kíní kan. No, that's not our solution o. Ẹni tó kọ kíní yẹn gan tó bá gbọ́n, ó ní way tó fi lè report yín pé nǹkan tẹ́ sọ ní àbí tẹ́ ṣe ni. Nígbà ń ṣe pé àbí ẹ̀ ń bú òun. Tó bá ráwọn èèyàn tán verify pé lóòótọ́ ni ohun tó ń sọ, wọ́n lè block yín, wọ́n lè yọ yín kúrò ńbẹ̀, anything náà lè ṣe. So nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn gan rí ṣe, èébú tẹ́ fẹ́ bú wọ́n á yọ kúrò, èpè tẹ́lẹ̀ fẹ́ ṣẹ́ wọ́n á yọ kúrò. But you see, if you challenge the person with evidence, tẹ́yin sọ ọ̀rọ̀ tí tó tako nǹkan tó ń sọ tó dẹ̀ jẹ́ òótọ́, tẹ́ dẹ̀ sọ pé evidence wà àbí tẹ́ back it up by evidence, even tó bá lọ fẹjọ́ yín sùn wípé mind you now, while you are doing it, you need to be careful that you are not cursing and you are not just using insultive languages. I mean insultive words. So that way, tó bá tẹ̀ fẹ́ dọ́gbọ́n pò ń fẹ́ flag yín, àbó ń fẹ́ report to page yẹn, àbó ń fẹ́ ṣe nǹkan, àbó ń fẹ́ report to write up tẹ́ ṣe online. Tó ń bá débẹ̀, tó ń bá pe àwọn tí ó gbọ́ èdè tẹ́ fi kọ́ àbí tó understand nǹkan tẹ́ ń sọ, those ones will be able to prove to them pé no, ẹni yóò ṣe nǹkan kan tó lòdì sófin. Ohun tó wù kẹ́ni máa sọ fún yín pé ní í ṣe, òun kọ́ lẹ́ni í ṣe. Irú bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ ìṣẹ́rí pé Yorùbá ni mò ń sọ. Kéèyàn kan wá lọ sọ̀rọ̀ ń sì kó ní ó sọ pé òun fẹ́ máa ṣe gbá ni, òun fẹ́ máa pààyàn ni, òun fẹ́ máa lùyàn ni. Now, ó lè kọ́kọ́ jẹ lọ kán flag kìíní yẹn. But tèmi bá get back to them tí mo ní, why will you flag this show? Mi ò rí nǹkan kan bẹ́ẹ̀ tó sọ pé ẹni láti flag ẹ̀, why tẹ flag ẹ̀? Tán bá wá respond back tán sọ pé wọ́n report mi pé mo ń ṣe kan bye. You know, I will now call for a review pé mo fẹ́ kẹ́ lọ review kíní yẹn. Ẹ pé àwọn èèyàn tó gbọ́ èdè tí mò ń sọ, èdè báyìí ni mò ń sọ. Ẹ pé àwọn èèyàn tó gbọ́ èdè tí mò ń sọ, ẹnìkan review ohun tí mò ń sọ, kó sọ fún yín, kẹ́ wá compare ẹ̀ sí ohun tó sọ fún yín pé mò ń sọ, ṣóun ni àbí nǹkan mi. You see, most often, níwọ̀n bá àgbà tó bá ti parọ́, tó jẹ́ pé ò ṣe nǹkan tí wọ́n ló ṣe yẹn tó fi gbé nǹkan tó ṣe wálẹ̀, àbí tí wọ́n fi fún ní good rating, by the time they review it, tí wọ́n find out pé rọ́nà pamọ́ ẹ̀, they will release your stuff. In fact, they will give it good review. Tó máa rí pé òótọ́ ló ń sọ. So wá rẹ́ni tó parọ́ yẹn, ẹni tó parọ́ yẹn, wọ́n máa note ẹ̀ down, wọ́n máa peg ẹ̀ down.
òun gan fúnra ẹ̀ tó bá ní page àbí tó bá ní nǹkan kan tó ń ṣe, the moment they find out who the person is, wọ́n máa jẹ́ kó mọ̀ wípé ó ṣe nǹkan kan tí ò dáa. Ó ní iye warning tán máa fún kó tó di pé kò ní access, kò dẹ̀ ní permission láti ẹ̀ ti lè ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́. But wọ́n máa kọ́kọ́ fún ní àwọn warnings. Now èmi àti yín I understand pé àwọn tó ń ṣiṣẹ́ lábì wọ́n gbọ́n, wọ́n á lọ create a fake profile, wọ́n á create a fake page yẹn àti profile yẹn òun náà ń lò tán fi ń ba nǹkan oní nǹkan jẹ́. Why they have another one tó jẹ́ the main one tán ń lò gangan wọn ní fìyẹn ṣiṣẹ́ burúkú tí wọ́n ń ṣe. But ohun tó ṣe kókó ni pé ẹ jẹ́ ká máa tackle problem wa constructively. Ẹ jẹ́ ká ní target, ká ní àfojúsùn pé no, I want to get a result out of this. Kì í ṣe pé mo kàn fẹ́ bú ẹni, kì í ṣe pé mo kàn fẹ́ sọ̀rọ̀ sí. No, mo fẹ́ correct àṣìṣe tó ṣe àti àṣìṣọ tó sọ ń pa bóyá Yorùbá, bóyá àṣà Yorùbá, bóyá ìṣe Yorùbá, bóyá èmi bí mo ṣe jọ́kùnrin sìn, bóyá mo wá sọ nǹkan kan tí ò dáa àbí tí ò right nípa àwọn obìnrin Yorùbá, àbí obìnrin kan wá ṣètò kan ó wá kọ nǹkan kan àbó sọ nǹkan kan tí ò right nípa àwọn ọkùnrin Yorùbá. Nínú ìfẹ́, nínú ọgbọ́n, nínú ìmọ̀, àwa bọ́ síbẹ̀ àwa correct ara wa, àjẹkáyé mọ̀. Ẹ rántí pé ohun tó gbé mi lọ bí tó gbé mi débẹ̀ ni pé irọ́ tí wọ́n ń pa ń gbà yẹn tán sọ pé náírà Nàìjíríà ni òun ló dáa jù lọ́wọ́ tá a wà yìí, pé ó ń rise. But what they didn't say ni pé but ṣé náírà Nàìjíríà ṣó ó lè compete lẹ́gbẹ̀ẹ́ a lot of owó àwọn other countries ní Africa as at that time when we talk in terms of dollar. Ó ṣáà níye tí wọ́n máa fi ra ó níye tí $1 jẹ́ sí owó South Africa, right? Ó níye tí $1 jẹ́ sí owó Cameroon. Ó níye tí $1 jẹ́ sí owó Mauritania. Ó níye tí $1 jẹ́ sí owó Egypt. Ó níye tí $1 jẹ́ sí owó mo ti pè Ghana. Owó other countries in Africa, right? Ṣé rate, exchange rate yẹn tá bá wò say the same ní pẹ̀lú Nigeria. Even with utilizing whatever amount of money you are going to get from each country to buy goods and services in each country, Nigeria stood nowhere. Nigeria stood nowhere. But wọ́n bọ́ sí orí ẹ̀rọ ayélujára, wọ́n kọ, wọ́n ní náírà Nigeria ó ní currency tó ń ṣe dáadáa jù. Ìyẹn ni bàbá yẹn wá lò, ó wá ṣètò, ó lóun ríran, ó ní náírà máa dáa ju dọ́là lọ. Mi sọ pé náírà ò lè dáa ju dọ́là lọ later, but it's not going to be based on nǹkan tí bàbá yẹn sọ. Ibi tẹ́ ẹ máa ti tètè gbá bàbá yẹn mú tẹ́ ti máa mọ̀ pé onírọ́ ni, ohun tó máa jẹ ló ń wá àti bó ṣe máa popular. Ó kó gbogbo orúkọ àwọn wòlíì tí wọ́n ń sọ ìran tí àwọn èèyàn ti mọ̀ online, ó kó orúkọ wọn jọ. Ó ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan, ó ní gbogbo wọn lòun ti lọ visit, ó ní wọ́n mọ̀ wọn, òun ti lọ rí wọn, òun ti yọjú sí wọn. Why do you have to bring them in? Why do you have to mention their names pé wọ́n mọ̀ ẹ́, ó ti lọ rí wọn, tí ó bá ṣe pé ó fẹ́ advertise ara ẹ̀? Ó dẹ̀ ń ṣe kinní yẹn in a way tó jẹ́ pé àwọn èèyàn ò ní lè bínú sí because kò bà wọ́n jẹ́, kò tú wọn ṣe. You know, it's just right there in between. At the same time, he's trying to present himself pé àwọn ní ọ̀dọ́, ó láwọn bàbá yẹn àwọn ti dàgbà ń ti wọn, ṣùgbọ́n àwọn ní ọ̀dọ́ àwọn làwọn máa túṣe. From his speech, ó láwọn ṣe graduation lọ́rùn, ó sọ iye nọ́mbà wọn, ṣe 3,000 and something ló pe iye wọn. Ẹni tó ń interview ẹ̀ gan, ó wá sọ fẹ́ nìyẹn, ó ní ó lóun náà wà nínú àwọn tó máa tú Nàìjíríà ṣe. Ẹnìyẹn rẹ́rìn, ẹnìyẹn náà dẹ̀ sàmì, tó bá ṣèmi náà máa sàmì. But mo like bọ̀bọ̀ yẹn. Bọ̀bọ̀ yẹn ń bí ní àwọn question kan, just to be sure pé gbogbo tẹ́ ń sọ yìí àwọn èèyàn máa ń wò yín, wọ́n máa ń gbọ́. Because a time will come, people will come back and challenge you pé ṣe bẹ́ẹ̀ sọ báyìí. Máa yín sọ̀rọ̀ ó ní governor Ọ̀ṣun state Adémọ́lá Adélékè
ó ní kò ní padà jẹ gọ́vnà mọ́ pé tó bá ti ṣe tẹ́nà ìtàn ó ti tán nìyẹn. Ó lẹ́lòmíì ló máa bọ́ síbẹ̀. Ó lóun ti mọ̀ ó ní wọ́n ti sọ fóun. Ó dẹ̀ sọ ó lọ́mọ Ifẹ̀ lẹ́ni tó máa bọ́ síbẹ̀. Èmi máa ń pay attention tí èèyàn bá ń sọ̀rọ̀. Ó lọ́mọ Ifẹ̀ lẹ́ni tó máa bọ́ síbẹ̀. Ta ló dẹ̀ máa sọ? Ó ní Iyọlá Omíṣore ló máa bọ́ síbẹ̀. Ó ní tó bá ń gbọ́ ẹ máa gbọ́ o. Ó ní kó lọ wá 20 naira. Ó sọ iye tó máa wá. Ó ní kó lọ fi ta àwọn aláìní lọ́rẹ. Ó ní tó bá ti lè ṣe ó ló ti tán. Ó lóun ló máa jẹ next governor Ọ̀ṣun tó bá selection. Mo di ọ̀rọ̀ yẹn mọ́wọ́ pé okay, we are waiting, we shall see. Mi ò mọ governor Adeleke rí. Mi ò mọ Iyọlá Omíṣore rí. Mi ò mẹ́ni kankan rí inú wọn. Mi ò ní any interest, any vested interest nínú governorship Ọ̀ṣun state. Ilẹ̀ Yorùbá tó máa dá dúró tó máa ṣèjọba tiẹ̀ lèmi ní interest inú ẹ̀. But I'm just saying these things just to show how far these people will go nítorí àtijẹ àti mú tara wọn. Ẹnì kan náà ló sọ̀rọ̀. Ó ní ṣé ọ̀sọ̀ọ̀sẹ̀ àbóṣoṣù kan ló ní áńgẹ́lì máa wá mú òun tóun lọ máa ń ṣèpàdé lọ́run. Ó lóun máa ń ṣèpàdé pẹ̀lú Jésù Kristi lọ́run. Òun máa ń bá Jésù sọ̀rọ̀. Wọ́n máa ń fi nǹkan hàn gan. Oríṣiríṣi nǹkan lòun mọ̀. The same man, that same man, ó sọ fún wa. Ó ní sọjí kan máa bẹ̀rẹ̀. Nípé sọjí yẹn máa ní agbára very soon. Ó nígbà tí sọjí yẹn bá ti bẹ̀rẹ̀, ìgbà yẹn ìsọjí yẹn làwọn fẹ́ fi tú Nàìjíríà ṣe. Ó ní kán gbàgbé nípa Yorùbá nation, kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá nation, pé rubbish ni gbogbo yẹn, pé kán lọ sọ fún gbogbo àwọn tó ń sọ yẹn kán lọ wá bí dúró sí, pé rubbish ni. Now here's my thing. Ó ní sọjí yẹn máa bẹ̀rẹ̀. Ó ní Iléṣà lọ́dọ̀ òun ló ti máa bẹ̀rẹ̀. Ó ní kò bá ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá wa Ṣẹ́gun Adébáyọ̀, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè wọ́n lórúkọ. Ó ní ṣùgbọ́n due to one reason or the other ni òjò bẹ̀rẹ̀. Ó ní ṣùgbọ́n ìsọjí yẹn máa bẹ̀rẹ̀ ní Iléṣà lọ́dọ̀ òun. Now, according to him, bó ṣe ń sọ̀rọ̀ ìsọjí yẹn bó ṣe ń ṣe nínú ọ̀rọ̀ ẹ̀ nínú interview yẹn, ó ní ibi tóun tí wọ́n ń fi nǹkan hàn òun dé, tó yé òun dé, tóun súnmọ́ Ọlọ́run dé. Ó lẹ́nìkan wà pé báńkà ni. Ó náà wá gbé kúrò ní Àbújá. Wọ́n gbé lọ ìlú oko kan. Ó lọ wá pé òun ló bá ń sọ. Olóhùn wá sọ pé kó má wọ́ọ̀rì kó fọkàn ẹ̀ balẹ̀. Wọ́n ó dá padà sí Àbújá yẹn. Ẹ máa gbọ́ o. Olóhùn sọ fún pé wọ́n máa dá padà sí Àbújá yẹn. Ìpè Àbújá yẹn láyé wa. Olóhùn tún wá sọ fún pé tán bá dá padà sí Àbújá yẹn gan, pé tó bá yá yóò padà di Central Bank Governor. Ó ló máa padà di Governor Central Bank of Nigeria. Ó ní kò ní yẹ, ó ní ló ti wà nú àkọọ́lẹ̀. Okay, fine. Ibi tí ọ̀rọ̀ máa yìí ti wá surprise mi ni. Wọ́n wá ṣe interview yẹn débi kan gbà tó wá ń sọ̀rọ̀ ìsọjí alágbára tó ló máa bẹ̀rẹ̀, tó ní Iléṣà ló máa ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun. Ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ máa yẹn again, máa tó sọ pé wà ní Central Bank tó ní wọ́n gbé lọ bì kan, ó sọ pé kó má rí pé Àbújá ni wọ́n dá padà síbẹ̀. Ó wá ní ìgbà tí wọ́n dá padà tó pé òun pé ó wá kó bọ́ńdù owó kan jáde, ó fi hàn interviewer yẹn. Ó ní ṣèbí owó tó kó fóun ní ara owó tó bùn òun tó kó fóun ní. Owó yẹn wà nù bọ́ńdù. Mo wo mo rẹ́rìn mo ní, you see, here we go. Here we go. This is what we are saying about these people. Ó wá ní àwọn yẹn ló máa finance, ló máa ṣe agbátẹrù ìsọjí tí òun sọ yẹn, as in man tó òun sọ yẹn tó ń ṣiṣẹ́ ní Central Bank, tí wọ́n gbé lọ bòmíì tó pé òun tó ń sọ pé kó má wọrí wọn á dá padà sí Àbújá, tán ti dá padà sí Àbújá yẹn, tó wá appreciate òun pẹ̀lú bọ́ńdù owó tó ń fi hàn yẹn, pé ìgbà tí ìsọjí yẹn bá bẹ̀rẹ̀ pé àwọn ò ní wá owó kiri, àwọn ò ní bẹ anybody láti wá dáwọ́ àbí nǹkan kan, wípé ara àwọn tó máa, which means that man will be one of those people that will sponsor the revival
he is talking about. Remember, he said the man is going to become the central bank governor. So where will this man get the money to sponsor and to fund that revival that this so-called man of God is talking about? Is he trying to say or to tell us that he's working towards implanting another Emefiele to mama jí owó Nigeria through central bank, to mama wá fi finance gbogbo nǹkan tó ń bá fẹ́ ṣe ní church? Èmi tí mò ń sọ̀rọ̀ Kristẹni ni mí, so ìwọ tó bá ní kí ni wọ́n sọ àbí wọ́n ṣe lè sọ bẹ́ẹ̀, orí ẹ̀ ò pé. Ọlọ́run tèmi ń sìn gẹ́gẹ́ bí Kristẹni kò fìdí gbogbo ohun tí arákùnrin yẹn ń sọ yẹn, kò fìdí ẹ̀ múlẹ̀ fẹ́mi, kò sọ pé bẹ́ẹ̀ ló ṣe kó rí, kò dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Èmi rí ẹ̀tàn jẹ, irọ́ àti ìwà olè nínú gbogbo ohun tí arákùnrin yẹn ń sọ. Ẹ má gbàgbé bí mo ṣe sọ fún wa, a máa ṣe ní ìpele. Ibi tí ìpele tòní ó tún dúró sí nìyẹn. Ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ nígbà tí bá tún padà wá, á tún tẹ̀síwájú. Mo kí gbogbo wa, mo dúpẹ́ lọ́wọ́ wa, mo mọ̀ lóore o. Iná ò ní tán wọ yín láṣẹ Èdùmàrè, ẹ sì ní fọwọ́ yín gbọ́mọ sí. Wọ́n ní òkè òkè lọ́wọ́ afúnni ń gbé, òkè òkè lọ́wọ́ yín ó máa gbé, òkè òkè lẹ́ẹ̀ máa lọ. Ẹni bá wọn yàn pín ibú o, gbogbo ibi tán bá ti ń yan nǹkan rere, ibẹ̀ lẹ́ẹ̀ tí máa bá wọn yàn láṣẹ Èdùmàrè. Mo á ṣe ládùúrà ní wákàtí ọ̀wọ̀, gbogbo ẹni tó ń wojú Elédùmarè fún ọmọ rere, Ọlọ́run ọba mi òkè á bá mi fọmọ rere jíǹkì gbogbo yín. Ọlẹ̀ ayọ̀ á sọ nínú gbogbo ẹni tó ń retí ọmọ, gbogbo ẹni tó ń bẹ Ọlọ́run, tó ń sunkún sọ́lọ́run, tẹ́ ń wá iṣẹ́. Elédùmarè á bá mi pèsè iṣẹ́ fún yín, iṣẹ́ alálùbáríkà, iṣẹ́ aláyọ̀. Gbogbo ẹni tó sì ń rò náà pé àfi tóun bá tó lọ ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn lòun ó tó mọ̀ pé òun níṣẹ́, òun fẹ́ lọ ṣiṣẹ́, tó sì jẹ́ pé orí tó gbé wáyé ni pé yóò dá iléeṣẹ́ tiẹ̀ lẹ̀, yóò bẹ̀rẹ̀ nǹkan kan lẹ̀ Yorùbá ni tí ò tí ì mọ̀. Mo bá yín ṣe ládùúrà lénìí, k'Elédùmarè kó ṣí yín lójú inú, kó ṣí yín létí inú, kó fọ̀nà hàn yín, kó gbé yín pàdé olóore, kó gbé yín pàdé aláàánú, ẹni tí ó tọ́ yín sọ́nà tẹ́ fi jánà, tẹ́ fi mọ̀ pé iṣẹ́ ni tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn tó ń dáṣẹ́ lẹ̀, tó ń gbàyàn síṣẹ́ ní yín. Elédùmarè àtàrí wọn sí yín láìpẹ́ láì jìnnà. Àdúrà gbogbo wa gbà o. Wọ́n ní ire lójú owó ń rí, ire lójú èmi àtẹ̀yìn ni ó máa rí lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Àní fọwọ́ wa gbọ́mọ sí, àní tọrọ jẹ o, àní táwọ́ná, àní tàràkà láṣẹ Èdùmàrè. Títí dìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín àbúrò yín ni Dr. Mike Ọlá Egunjẹmí, Ifágúgú yín kan báyìí, Banji ọmọ Ọlágúnjú. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ ajíwìjíwì fọwọ́ bẹ egun tẹ́lẹ̀. Èmi lọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ afẹnugbégbá ẹbọ. Mo ní ká ríra láyọ̀, ká pàdé láyọ̀. Ẹ ṣeun gan.